ìyàwó wa tí ń ṣe sàrì tí ń ṣe sọnù ọlọ́run Nurudeen ọlọ́run ní kí wọ́n wá mọ́sálásí Nurudeen àwọn tó wá jẹ́ pé dèdè orúkọ mọ́sálásí náà làwọn náà wá ń jẹ́ wọ́n tún wá jẹ́ mọ́tàgbà mọ́lẹ̀ báwọn ní wàá pè ní wọ́n ní àbísà yìí dòṣù kan wà mọ́ owó tí ń gbé wà mọ́tàgbà mọ́lẹ̀ wọ́n ọlọ́run wọ́n jẹ́ ó bá jẹ́ ọlọ́run ò ní jẹ́ kẹ́ yàyàkúyà ẹ̀ níyà wìrìgbẹ̀yà yìí ẹ ti ń ṣe ti ń da ọlọ́mọdé ó bá jẹ́ wọlé Qur'anul Azim èyí tá a ṣe ìjẹ́ká rọ̀rọ̀ ma orí tẹ́ ẹ bá dé yìí náà lẹ́mọ̀ bá pàdé àti bàbá àbẹ́jì kún mọ́ ààyọ́ wọ́n dànù sẹ́yìn ọlá Al-Qur'anul Azim ọ̀rọ̀ kó wa ọmọ dúró yẹ́mọ̀dá ọlẹ́dá haúlà wala quwwata illa billahi ibi àsùnsí lánàá níbi tafsiri ibẹ̀ láti dìde a'udhu billahi minash shaitani rajim ọlọ́run wà tún dé bismillahir rahmanir تعالوا رجالا ونساء برا تعالوا رجالا ونساء برا إلى نسي سلامة لا تنام نسلب إلى نسي سلامة لا تنام إلى نسي سلامة لا تنام إلى نسي سلامة لا تنام أتواقع أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم ولو يا شيطاني يتلجنون بسم الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم واعلموا أن الله سميع عليم وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم واعلموا أن الله سميع عليم وقاتلوا في سبيل الله آية يلون في بابا صنيك فرار من الجهاد لا يقرب العجل ولا يبعيده ìsáfún gúnpé nílò jagun èyí ni ò pé kíjọ ọkú kó jìnà sí ẹ kò sì pé kó súnmọ́jọ́ ọkú o lè lọ sójú ogun kó kú o sì lè mọ́ bẹ̀ ńlé kó kú kọ̀dìgbà tó wà bá lọ sójú ogun kó tó kú وقاتلوا في سبيل الله alẹ́gẹ̀mẹ́ tí ń rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ikú pọ́n bèlè tàṣí ọ̀pọ̀lọ́ tí ń fi gbogbo ìgbà jẹ rẹ̀ mọ́lẹ̀ وقاتلوا في سبيل الله ọlọ́ni وقاتلوا في سبيل الله وقاتلوا في سبيل الله ẹlọ jagun sójú ọ̀nà Ọlọ́run وقاتلوا في سبيل الله àsìkò tó gùn bẹ ní pé àwọn kèfèrí bá gbógun tì yí ẹ̀yin náà gbógun tì wọ́n Ọlọ́run wá ní وقاتلوا في سبيل الله وقاتلوا في سبيل الله ọlọ́ni ẹjagun sójú ọ̀nà Ọlọ́run وقاتلوا في سبيل الله أي كما أن الهجر لا يغني من القدر ìṣọ́ra ìsáfógun ọ̀rọ̀yàn lọ́rọ̀ níbi kádàrá ìwọ́n lọ́n bá ní ó ṣẹlẹ̀ sí ẹni ó ṣẹlẹ̀ sí ọ وقاتلوا في سبيل الله كذلك الفرار من الجهاد واجتنابه لا يقرب أجل ولا يبعده bí yàn bá sá lóhun nílọ jihad òun nílọ jagun sójú ọ̀nà Ọlọ́run nígbàtí wọ́n fi dà fi jagun lóòótọ́ àpọ̀bá ní ọ̀sán yìí èyí ò pé kó má kú èyí ò sì sọ pé kó so máyé وقاتلوا في سبيل الله bal al-ajal maktum àsìkò téyàn ó kú àti kọkalẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí kò ní lé kò ní dí وقاتلوا في سبيل الله warizqu maqsum aziki ọmọ èdè ni a ti pín ẹni tí ó ní àtẹni tí ò ní àti yanjú gbogbo ẹ̀ وقاتلوا في سبيل الله ọlọ́wọ́ ni ẹlọ jagun sójú ọ̀nà Ọlọ́run àwọn èèyàn kan ń kọ́ sẹ́yìn وقاتلوا في سبيل
sásẹ́yìn ọlọ́run wá wí ń bò mí inú Al-Qur'ani pé wa qalu rabbana lima katabna alayna al-qital ọlọ́run èé ṣe tó oníkàmọ́ jagun èé ṣe tó pàṣẹ ẹ̀ fún wa lawla akhartana ila ajalin qarib bọ́ọ̀bá lè lọ́ra fún wa tó bá ti dìgbà míì tí ń bọ̀ a lè wá lọ àmásìkò yìí ikú ọ̀dá a nílé lọ sójú ogun وقاتلوا في سبيل الله وقاتلوا في سبيل الله àṣì Ọlọ́run ní kí wọ́n lọ jagun àmọ́ wọ́n ń sá fún kú ìpé bá lọ àlọ́ kú sọ́hùn Ọlọ́run rí Ànábì wí fún wọn pé kul mata'u dunya qalilun wal akhiratu khayrun وقاتلوا في سبيل الله وقاتلوا في سبيل الله Ọlọ́run rí Ànábì wí fún wọn mata'un ìgbádùn ilé ayé díẹ̀ kan ní wal akhiratu khayrun liman taqa ẹni tó bá ń bẹ̀rù Ọlọ́run ẹ̀san àlìkìyàmà ó dáa fún pípọ̀ wala tuzlamuna fatila níbu ẹnìkan sí dèdè bọ́ ọba ti ṣe dúró ló ṣe gbẹ̀san rẹ̀ mọ́ wájú Ọlọ́run gbìyànjú lé lórí Ọlọ́run wá tún jẹ́ pé ẹnẹ̀mẹ́ tó kúnnù yudrikumul maut gbogbo bí tẹ́ ẹ bá gbé wà náà ní kú ti lè báyìí gbogbo bí tẹ́ ẹ bá wà náà ní kú ti wá báyìí وقاتلوا في سبيل الله وقاتلوا في سبيل الله ولو كنتم في بروج مسيدة كما بينين òkè tó ṣe tefetefe kẹ́ lọ gbéra yín pamọ́ bẹ̀ ikú òde bá yín bẹ̀ ẹgbẹ̀rún sàámù ò lè sámọ́ Ọlọ́run lọ́wọ́ وقاتلوا في سبيل الله وقاتلوا في سبيل الله Ọlọ́run ẹ jagun sójú ẹ̀nà èmi Ọlọ́run wọ́n ilẹ̀ mú ẹlọ màmá dájú واعلموا أن الله سميع عليم ẹlọ màmá dájú pé anna Allah sami'un alim واعلموا أن الله سميع عليم ẹlọ mọ̀ pé dájú èmi Ọlọ́run sami'un ọba tí ń gbọ́ gbogbo rẹ̀ ní mi alim mo sì nímọ̀ nípa gbogbo rẹ̀ jọ tẹ́ẹ̀kù bí ó ṣe jẹ́ fún yín bí ó ṣe rí ó yé mi Ọlọ́run واعلموا أن الله سميع عليم àwọn tí Ànábì Hizkilu jí bá gbàgbé ńgbàtà ń pìtàn tọ́lọ́wọ́n bá sọ ní Al-Qur'ani tí wọ́n ti kú àwọn káàtì mélòó ni wọ́n sá fún ikú hazar al-maut ni wọ́n fi kú nínú ìlú wọn nínú ìlú Dawiridan wọ́n wá lọ síbi tí wọ́n lọ ní Dawiridan ibẹ̀ ni kú ti dé bá wọn Ọlọ́run jágbe mọ́ gbogbo wọn lẹ́ẹ̀kẹ́ náà Hizkilu wá kọjá gbàbẹ̀ wá bẹ Ọlọ́run pé súnmọ́ àhíyáhùn Ọlọ́run lè jí wọn Ọlọ́run wá ní máa pè egungun wọn máa pè gbogbo rẹ̀ wọ́n sì dìde wọ́n dí èèyàn asàlàyé rẹ̀ fúnra wa lánàá kí ló dé tí wọ́n ìsákò ń bẹ̀ àṣẹ béèyàn bá ń hùwà burúkú tájàkalẹ̀ àrùn bá dénú ìlú tẹ́sẹ̀ wípé àtọ̀hún ìbínú Ọlọ́run ló dé lógbé ìhùndé èèyàn ìsákò ń lu ọ̀hún واعلموا أن الله سميع عليم واعلموا أن الله سميع عليم béèyàn bá ti lóhun sá fún kú Ọlọ́run ti fòfin lélẹ̀ wípé irọ́ ò tó bá jẹ́ pàjàkalẹ̀ àrùn ló dé láti wà burúkú tẹ́ ń wù ní ìlú yín làwọn Ọlọ́run wá gbé yàdé fún yín ẹ gbọ́dọ̀ sáwò kálí máa gbọ́ ana Umar bin Khattab thani min khulafai rashidin ẹni kejì nínú ẹni tó bọ́ sí ní àrólé ipò Ànábì wa Muhammad kharaja ila Sham ìlọ sí ìlú Sham ọfẹ́ lè yanjú ọ̀rọ̀ ara rẹ̀ ń bẹ̀ hatta idha kana bi sarri laki amrahu al-ajnad ọwọ́ apàdé àwọn ọ̀kan lọ́nà àwọn tó pàdé inú wọn ni Abu Ubaida ńgbà tó pàdé wọn àtàwọn sàhábìhì àtàwọn sọ̀hábà kan fakhbiruhu anna al-waba qad waqa'a fi Sham wọ́n ní nǹkan ti ṣẹlẹ̀ àdẹ́wọ̀ Ọlọ́run ti ṣẹlẹ̀ nílùú Sáàmù ìbáwí Ọlọ́run ti dé wọ́n ti ń kú pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ wọ́n ní ìwà ní tèmi mẹ́yìn ni wọ́n wá pín fazakara al-hadith wọ́n ṣàlàyé fún wípé ìlú tọ́lọ́run bá ti ń bínú sí wọn bẹ́ẹ̀ tájàkalẹ̀ àwọn dé èyàn yìí wọ́ bẹ̀ ó واعلموا أن الله سميع عليم واعلموا أن الله سميع عليم فجاء عبد الرحمن بن عوف wá bá wọn bẹ́ẹ̀
òun náà sí ń létí tẹ́lẹ̀ ó lọ fún bùkátà tí ẹ̀ ní ó wá rí wọn ní sami'tu Rasul sallallahu alaihi wasallam èmi gbọ́tọ̀ Ànábì ti ṣàlàyé nípa kìíní yìí tánàbí pé iza kana bi ardin wa antum biha fala takhruju firaran minhu tẹ́ bá ń bẹ́ lù kàtàjà kalẹ̀ àrùn bá dé látara ẹ̀sẹ̀ yìí tẹ́ wù ń bẹ̀ lọ́lọ́run wá ń bá yín wí ẹ gbọ́dọ̀ sákùnù lù náà wa iza sami'tum bi ardin fala taqdimu alayhi bẹ́ẹ̀ bá wá gbọ́ pé nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ nínú ìlú náà ẹ̀ẹ̀kan ò gbọ́dọ̀ wọnú ìlú bẹ́ẹ̀ ó ta kéjì rẹ̀ dùn ó nù yín. واعلموا أن الله سميع عليم واعلموا أن الله سميع عليم فحمد الله عمر ثم انصرف Sayyidina Umar wá mo dúpẹ́ fọ́lọ́run tí ń ṣe ń tọ́lọ́run ò fẹ́ ó wá yí padà ń ti torí wípé bọ́lọ̀n bá ń bá wọn wí ń bì kan tí ń pa wọ́n ẹ̀yìn ẹ má wọbẹ̀ ẹ má lọ kún wọn. واعلموا أن الله سميع عليم واعلموا أن الله سميع عليم. ọlọ́ni èmi ọlọ́run wa'lamu ẹlọ́mọ àmàdájú أن الله سميع عليم واعلموا أن الله سميع عليم واعلموا أن الله سميع عليم. ọlọ́ni ẹlọ́mọ àmàdájú pé mi ọlọ́run ọba sami'un èmi lọ́ba tí ń gbọ́ gbogbo ẹ̀ tó sì nímọ̀ nípa gbogbo nǹkan yẹn èmi ni من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط إليه ترجعون ويبسط وإليه ترجعون ويبسط وإليه ترجعون ويبسط وإليه ترجعون. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون. ọlọ́run lẹ́ni àyà tó tẹ̀lé ọlọ́run fẹ́ bá wa sọ nípa al-qadr hasan wa thawabihi káyà ọlọ́run lówó lérí ọ̀nà tọ́da ẹ̀san wo ní ń bẹ fún ìyá ọlọ́run lówó tá à ń wí yìí kí ló ìyá ọlọ́run fẹ́ pé ń tó fẹ́ ṣe yóò padà gba ládà rẹ̀ padà nífi di pé ó ìyá ọlọ́run lówó ẹ̀san tó tún fẹ́ gbà ń bẹ ọlọ́run wọ́n ní man ذا الذي يقرض الله قرضا حسنا. من اسم الموصول للعقل pronom relatif ní tá à ń lò fún ẹni tó nílà àkáyì là ń lò fún àmọ́ bákan náà ó ti tún bí ó ṣe jẹ́ asmaul mawsul ní ó ti tún bọ́ sínú asmaul shart lọ́dọ̀ àwọn oní usul tó bá sì ti rí bẹ́ẹ̀ ajásí wípé asmaul mawsul tafidul umum wọn ó ti ọ̀rọ̀ yẹn ti kárí gbogbo èèyàn nínú à ń lò fún àgbájọ tó yẹ pé mọ́ nìyẹn àti ọkùnrin o àtòbìnrin gbogbo yín lò fi ìfẹ́ bá wí. من ذا الذي يقرض الله قرضا حسنا. ọlọ́ni ìtàlélẹ́ yìí الذي يقرض الله قرضا حسنا. من ذا الذي يقرض الله قرضا حسنا. من ذا الذي يقرض الله قرضا حسنا. ọlọ́ni ìtàlé nínú yìí يقرض الله قرضا حسنا tí ó yẹ ọlọ́run ọba lówó lọ́nà tó dáa. من ذا الذي يقرض الله قرضا حسنا. al-infaq fi sabilillah ìtumọ̀ rẹ̀ ní pé ta ni ó náwó sójú ọ̀nà ọlọ́run ta lẹni tí ó náwó àánú sójú ọ̀nà ọlọ́run tí èyí ṣàánú èèyàn àsìkò téèyàn wà ń lula wà yìí ta lẹni tí ó náwó sójú ọ̀nà ọlọ́run. من ذا الذي يقرض الله قرضا حسنا. ta lẹni tí ó ṣe sàárà tí ṣe sàárà tòótọ́. من ذا الذي يقرض الله قرضا حسنا ويضاعفه
فيضاعف له أضعافا كثيرا فيضاعفه له أضعافا كثيرا فيضاعفه له أضعافا كثيرا فيضاعفه له أضعافا كثيرا. táwọn ọlọ́run ọbọ̀ wá sí àdìpèlé lérí àdìpèlé tó bù wáyà fún lẹ́sàn-án. فيضاعف له أضعافا كثيرا فيضاعفه له أضعافا كثيرا. ọlọ́ni tẹ́lẹ̀ onítọ̀hún tó bá ṣiṣẹ́ tó náwó sójú ọ̀nà ọlọ́run táwọn lè san àdìpèlé ẹ̀san fún léyìí tó bù wáyà. والله يقبض ويبسط وإليه ترجعون والله يقبض ويبسط وإليه ترجعون. ọlọ́ni wallahu yaqbidu wa yabsut. والله يقبض ويبسط وإليه ترجعون. ọlọ́ni anfiqu wa la tubalu ẹ̀nà nínú ta fún yín ẹ má ronú àti iná ẹ má rò sọ tí má yọ ní síjẹ́ kò ní tán ìsàn wọlé ẹ̀nà nínú ta fún yín fallahu huwa razzaq ọlọ́run lọba tí ń ṣe pèsè fún ni ìdọ́ yìí kún ẹlẹ́mẹ́ yasha'u min ibadihi ń bẹ nínú èèyàn tọ́lọ́run sì fún pínpín àsìkí mọ́ tí ò ní rí jẹ nínú ẹrú ọlọ́run wa yuwasi'u ala akharin ó sì ṣe fún olómi ní ìrọ̀rùn ní ti ń rí ní ti ń jẹ ní ti ń rí náà ní ti ń rí lò. والله يقبض ويبسط وإليه ترجعون. ọdẹ dúró fọlọmí ọwọ agbọn tó wà gbòsì kò rí nǹkan kan. والله يقبض ويبسط وإليه ترجعون. kì í ṣe gómìn náà mọ́ ṣe àdéhùn tó wà wọ́lọ́ntà yìí kan ni wọ́n mọ̀ wò bíi pé kò lẹ́jẹ̀ lọ́rùn. والله يقبض ويبسط وإليه ترجعون. والله يقبض ويبسط وإليه ترجعون. ọba ni ló fún ẹni tó wù mí ní ibadi fi rizq ọ sì ṣe gbàyè fún olómi ò sì rí yuhki ana rajulan jalasa yawman ẹ jẹ́ kájọ níra nípa arákùnrin kan tí wọ́n ròyìn fún wa nù tíra bí arákùnrin jalasa yawman yaqul huwa wa zawjatuhu òun pẹ̀lú ìyàwó rẹ̀ wọ́n jókòó wọ́n jẹun nígbàtá wọ́n jẹun dáadáa wọ́n pray love wa kana baynahuma dajajatun mashwiyya ẹdìyẹ ni wọ́n mú ni wọ́n ṣe dáadáa wọ́n ṣe mìíṣú wọ́n ṣe rọ̀tí wọ́n pa gbogbo nǹkan sínú rẹ̀ wọ́n wá jókòó wọ́n yá bó ti ṣe wù wọ́n ti ibẹ̀ sí gbẹ̀ngbẹ̀ sínú ọ̀rọ̀ láńsọ náà wọ̀lọ́. والله يقبض ويبسط وإليه ترجعون. والله يقبض ويبسط وإليه ترجعون. فإذا بسائل يقول أعطوني مما أعطاكم الله نبا gbọ́tọ́ni bára bá kọjá pé أعطوني مما أعطاكم الله ẹ fún mi nínú tọ́lọ́hun fún yín ẹbùn mi ó nínú tọ́lọ́hun bá bùn yín ẹ̀bùn mi ò nínú tọ́lọ́hun bá bùn yín. ẹbùn mi ó nínú tọ́lọ́hun bá bùn yín o ẹ̀bùn mi ò nínú tọ́lọ́hun bá bùn yín. lórí bára bá béèrè pé ẹ lè fún mi nínú tọ́lọ́hun fún yín فقام إليه رجل وزجرا arákùnrin yìí bá dìde ń lọ síbi ọ̀gẹ̀gẹ̀ ibi tí oníbàárà wà ìgbà tí ó débẹ̀ fansarafa ọ sọ̀rọ̀ kò bá kùngbé fún lẹ́sílẹ̀ ọjàgbé mọ́ ọ sọ̀rọ̀ kọ́rọ̀ fún fansarafa munkasiran habila ọwá yẹ́yìn padà tìbànújẹ́ tẹ́ni tó fọ́ tìbànújẹ́ pé wọ́n se lé bí ajá والله يقبض ويبسط وإليه ترجعون. ọlọ́ni ń ṣe àsìkí kìí sagbára ti yé ìgbìyànjú ní tọ́mẹ̀ lẹ́yìn ويبسط وإليه ترجعون. lọ́bá wà bẹ́ẹ̀ wẹ̀dẹ́rẹ́ tí láyá ìgbà tí gbèrè gbé tí gbàrí gbè arákùnrin bàbá olówó tí ń jayé bó ti ṣe wù tí wọ́n ń jẹ díẹ̀ wọ́n ń jẹ gbogbo rẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ ọlọ́run dé sígbà yìí ṣe tẹ́nìkan fẹ́ ìdá rajulu qad fatakara ba'da gina lẹ́yìn ọrọ̀ ó dolòsì
iftaqara ó di olùsì kò sí nkẹ́kẹ́ lọ́dọ̀ rẹ̀ mọ́ gbogbo wa náà láti mọ̀ ìgbà tó ti di pé bó ṣe dàrí ìwà ń wo rẹ̀ pé kò ní àṣẹsì ìnísì ìyàwó bá ní ọwọ́ epo lọ mara yí bá ní láwọn ìbá ní lẹ́jẹ̀ òun ò lè gbé sùúrù lérè ọlọ́run sóògùn lòun fẹ́ gbé wallahu yaqbidu wa yabsutu wa ilayhi turja'un. ìyàwó ní ìyá ti bọ́ ọmú bí ẹgbẹ́ sùn ní lọ́nu ní ilé dúró tí èyí ọmọ jẹ́ ìyá ilé mi ní sọmọ jìyàjìyà wallahu yaqbidu wa yabsutu wa ilayhi turja'un. kọ́ tó mọ̀ wí kó tó máa sọ ìyàwó ti palẹ̀ mẹ́rù ìgbà wọn jẹ oúnjẹ dúdú ó dúró ní o ìgbà tó rí kókù kan èyókù ó jápa wallahu yaqbidu wa yabsutu wa ilayhi turja'un. wà tẹ́jì ila su'ali nas òun náà wọ̀ tún wò sí kò sí nkẹ́kẹ́ máa fi kó bára bàbá ló wà náà wallahu yaqbidu wa yabsutu wa ilayhi turja'un. gbọ́dọ̀ bá dé sọ́dọ̀ rí òyá sí pẹ̀lẹ́ wallahu yaqbidu wa yabsutu wa ilayhi turja'un. wa hadha yamshi ala sadaqati lil mutasaddiqin òun náà wá dẹni tó ṣe wípé ìlọ gba sàárà káàkiri wallahu yaqbidu wa yabsutu wa ilayhi turja'un. falam yasbir ala hadha al-bala' kò lè ṣe sùúrù fàdánwò yìí pé gbogbo èèyàn ló ti mọ̀ mí pé èèyàn ni mí tí bá dún wájú wọn tí mo wá bẹ̀ sí káàkiri pé mú kiri ojúlé káàkiri pé oníbàárà dé o ẹ̀bùn mi ó nínú tọ́lọ̀run bá bùn yín ẹ̀bùn mi ó nínú tọ́lọ̀run bá bùn yín bó ń bá lè ṣe báyìí aṣọ yìí bọ́ lára tó ń pátápátá ni àmọ́ in tó ń ṣe wà wàrọ́hàlà ànìbẹ̀lẹ̀ àdàtíhì bá dà ń tọ́lẹ̀ akọ̀zàwùjàtàwù lẹ́yìn ìgbà tí ìyàwó ti kọ wọ́n ní ẹjẹ́ lọ sí lómi bí ẹ bá ní dúró lájà sẹ́gun èèyàn ti mọ̀ bí a ti bá dé kútọ́ àbí bá dé Nàìjíríà onímọ̀ èèyàn káàkiri ọmọ sọ Yorùbá síra wa náà ni ó bú ṣe Yorùbá ègún tiwa náà sì máa fọ́ lọ́n fi bára èyí ń bọ́ wallahu yaqbidu wa yabsutu wa ilayhi turja'un. ọlọ́run o wallahu yaqbidu wa yabsutu wa ilayhi turja'un. ìyàwó ọwọ́ epo ìgbà tó ń dúró díẹ̀ òun tó rólòmí tó tún ta sí bàbá olówó náà sáà ní mọ́ ń wò wọ́n bá tún ta sí olómi ẹni yìí bá wa ẹni tí lówó lọ́wọ́ ẹni ìwá ní àfikí ń gbé ẹkú ònú ìlú ọ tẹ̀lé wa dé lú mí lọ́hùn bí kí a pé tó àlejò pé bí Amẹ́ríkà ló já travel lọ ẹjá lọ rọ́nkàn tó náà pé àgbà ilé mú tẹ̀lé tó bó ṣe tẹ̀lé lọ́nú ni wallahu yaqbidu wa yabsutu wa ilayhi turja'un. wallahu yaqbidu wa yabsutu wa ilayhi turja'un. ọ ti fi olómi yóò wa baynama hiya jalisatun ma zawjiha ya'kulani àwọn náà tún wá jókòó wọn pray love sweet sweetie ní wọ́n sáà ń ṣe gbàṣẹ́nu wọ́n jọ ń jẹ lọ́wọ́ kí làwọn náà tún jẹ dàjájà ẹdìyẹ ni wọ́n ń jẹ lọ́wọ́ wallahu yaqbidu wa yabsutu wa ilayhi turja'un. wallahu yaqbidu wa yabsutu wa ilayhi turja'un. mẹ́rẹ̀ bí lè bẹ́ẹ̀ bí sáàyìl oníbàárà kan bá tún wá kọjá gbàbí ilẹ̀kùn tí wọ́n òun náà wá pé ọ̀tún ní mímọ̀ àtọkùn lọ ẹbùn mi ó nínú tọ́lọ̀hún bá bùn yín ẹ̀bùn mi ó nínú tọ́lọ̀run bá bùn yín ẹbùn mi ó nínú tọ́lọ̀hún bá bùn yín ẹ̀bùn mi ó nínú tọ́lọ̀run bá bùn yín. ọ wá pé ẹbùn mi bàbá yìí olówó yìí wá ní tó oníbàárà kan ní kọjá ní káà ti sèyún ni ó dá ń tá sí ní sí ìwọ ìyàwó وكانت أمامهما دجاجة إديتي وانجلو فقال لها زوج بابولو وقتنتم وقال خذيها وماها بعض الأرجفات إلى ساعل أو مويرا بدي كان tààtì sí gbogbo nǹkan sí kò sì mú búrẹ́dì kéèkùn fún kọgbé lọ fún oníbàárà tí ń bẹ ń ta kó náà jẹun tá ń jẹ orí oúnjẹ tá ń jẹ náà ní kó náà jẹ kò gbọdọ̀ jẹ mí lè fún. wallahu yaqbidu wa yabsutu wa ilayhi turja'un. ìgbà ìyàwó débẹ̀ tó wá gbé ẹrẹ ẹdìyẹ àti bẹ́ẹ̀ lọ́wọ́ gbé búrẹ́dì yìí lọ gbé ijó fún oníbàárà wà á jẹ́ ti zawjatu bakiya ọ yí padà pẹ̀lú ẹkún
ọkọ̀ pé àṣùtí kí ló mẹ́kún wá my love má sunkún kí ló mẹ́kún wá ẹyọ ọlọ́run ti bẹ́ di bọ́ta tìyẹ ó ti dá fáwà kí ni ẹkún bẹ̀ kí ni ṣe tó ń wẹ́mi ẹfọmi jẹ́ kí ló dé báyìí àrùn tún yẹn tó sáà ilẹ̀ dàjàjà lẹ́yìn ìgbà tó gbé dìye tó fi fún ní bára ló wá ń sunkún tó èyí kí ló dé ìyàwó wá dáhùn pé ọkọ mi ọ̀rọ̀ ló bí mí in tó béèrè lọ́dọ̀ mi pé kí ní ìdífà ẹjẹ́ ẹbẹ̀ta fa ìlà ìwọ̀n dáhùn pé haza sa'il zawji al-awwal ọkọ̀ àárọ̀ mi nìyí wallahu yaqbidu wa yabsutu wa ilayhi turja'un. ọkọ̀ àárọ̀ mi bàbá olówó òun ni wọ́n bára lẹ́nu ọ̀nà wa nílùú mi yìí yaqbidu wa yabsutu wa ilayhi turja'un. òun ló pa mí lẹ́kún pé ó burú fún débi pé ó wá di yányán báyìí wallahu yaqbidu wa yabsutu wa ilayhi turja'un. wallahu yaqbidu wa yabsutu wa ilayhi turja'un. wọ́n rọ̀ wọ́n ti lẹ́wù kí sọ́tọ̀ sáàì ọwá pín ìtẹ́ rẹ̀ pé ọkọ mi ni ó ti lówó owó ń ṣe yìnyìn lọ́dọ̀ rẹ̀ ní oníbàárà kan wá sọ́dọ̀ rẹ̀ kó fún níbàárà ní nǹkan ló bá jágbe mọ́ ló sọ kò gbákùn bí ọ̀rọ̀ sí láti jọ́nà nìkan rẹ̀ ti ń lọlẹ̀ díẹ̀ èmi tẹ̀ wá kó lọ́dọ̀ rẹ̀ torí pé mi ò fẹ́ jíyà nígbà wá débi tí ó dé ìmọ̀ pé ó ti burú dé báyìí fún wallahu yaqbidu wa yabsutu wa ilayhi turja'un. wallahu yaqbidu wa yabsutu wa ilayhi turja'un. ó ní ọ̀rọ̀ mọ̀ ti dé àlejò rọ̀dẹ́wò rọ̀dẹ́ngẹ́ra kẹrì ó ní oníbàárà náà ó dá padà ní ìdápadà tí ò lápẹ́ lẹ́nu ní ìlú báyìí ọkọ wá bèèrè wípé nílùú oníbẹ̀ẹ̀ ni nílùú ọ̀dọ̀ wa ló ti fẹ́ mi oníbàárà tí bàbá olówó ti ń bẹ ní àdúgbò báyìí ti ń bẹ níbi kíní ọkọ̀ tuntun ní wallahi laqad kuntu ana zalika èmi lóníbàárà jọ ní wallahu yaqbidu wa yabsutu wa ilayhi turja'un. alùbáríkà sára ẹ̀dá ní gbé alùbáríkà sára ẹ̀dá ní gbé mẹ́gbà alùbáríkà rẹ̀ mi fún mi alùbáríkà sára wà ní gbé alùbáríkà sára wà ní gbé alùbáríkà sára wà ní gbé mẹ́gbà alùbáríkà mi fún mi alùbáríkà sára wà ló ń gbé alùbáríkà sára ló ń gbé alùbáríkà sára ló ń gbé. Ìgbò oníbàárà wá sọ́dọ̀ rẹ̀ òun fojú wà bùkù tó kàn lọ́lọ́run fi bínú pé èmi ni mo sí ọ́ mo sì sí ọ́ èyí ṣe tó wá jọ ara rẹ̀ lójọ́dá yìí gbà lọ́wọ́ rẹ̀ ń gbé fólòlù wallahu yaqbidu wa yabsutu wa ilayhi turja'un. oníbàárà ní ti dolówó òun wá mọ́lù sí wo mọ́lù ní gbà lọ́wọ́ ẹ̀ ọlọ́run ti gbà wallahu yaqbidu wa yabsutu wa ilayhi turja'un. ọlọ́ni wa ilayhi turja'un wa ilayhi turja'un. ọ̀dọ̀ mi ni gbogbo yíbò bàbá olówó mímọ̀ sí rẹ̀ kọ́ wa mina dalili ala al-qada'i wa hukmi wa min ad-dalili ala al-qada'i wa hukmi بوس اللبيب وطيب العيش الأخمك بوس اللبيب وطيب العيش الأخمك بوس اللبيب وطيب العيش الأخمك ومن الدليل على القضاء وحكمه ومن الدليل على القضاء وحكمه nínú tọ́ka sí tó fi màpọ́lọ̀ ní dájú ayé ومن الدليل tó fi rẹ̀ kọ́kọ́ ومن الدليل على القضاء وحكمه بوس اللبيب وطيب العيش الأخمك بوس اللبيب وطيب العيش الأخمك بوس اللبيب وطيب العيش الأخمك búùsù lẹ̀bí ẹni tó gbọ́n dénú dókó ó lè má ní nǹkan kan nínú owó pẹ̀lú bó ṣe gbọ́n tó mọ gbogbo òwe wọ́n tí ìbílẹ̀ ẹ̀ṣọ́ ilẹ̀ ahmadu ọdẹ ẹ̀lẹ̀ ahmadu bó ṣe gbọ̀ tó ti ń da tọ́
dá tó ní ẹgbẹ̀lẹ́ ọ̀gá ẹgbẹ̀lẹ́ ìtọ́ndà lẹ́nu ẹgbẹ̀lẹ́ fàárí lẹ́fí ń ṣe bẹ́ẹ̀ sí kó ṣe gọ̀ tó nì ó ṣe ṣe kó jẹ́ òun lọ̀gá ilé iṣẹ́ kó mọ́ mọ́ ẹ̀ sí tó wà bọ̀tù tó bá déwájú rẹ̀ tó bá pín ọ̀gá 100 mil ní tí wọ́n fi odò kan fi kún tó di mílíọ̀n níwájú rẹ̀ pé ọkẹ́ mo ti bọ́wọ́ lùwé kọ máa lọ bó ṣe gọ̀ tó nì ìwọ tó ń jí owó lọ́dọ̀ ẹlẹ́mọ́ jẹ́ èèyàn òun ó sì máa pọ̀ sí lójoojúmọ́. لو كان باللوب يزداد لبيب جنان tó bá jẹ́ sí pé pẹ̀lú ọgbẹ́ lólówó fi dolówó ni لكان كل لبيب مثل قوم gbogbo ìjọgbọ́n ọ̀bá dàbí kọ́ rúnà kí wọ́n lówó kọ́bọ̀ wáyé لكان كل لبيب مثل قوم àmọ́ kì í sọ pé èèyàn lèèyàn fi ń jẹun tí ń jẹ́ ọlọ́ni wallahu yaqbidu wa yabsut والله يقبض ويبسط وإليه ترجعون ọlọ́lọ́dọ̀ mi ní gbogbo yín bọ̀ ogun tí ń bá ṣe fún yín lóore ẹ̀ṣẹ́ bí mo ti fẹ́ والله يقبض ويبسط وإليه ترجعون ألم ترى إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي لهم بعث لنا ملكا نقاتل في سبيل الله. ayé yìí ó fẹ́ sọ fún wa nípa kí sọ́tún yẹ̀húdì ìtàn àwọn Júù àwọn yẹ̀húdì fi talabihim al-mulk nígbà tí wọ́n ń wá ẹnìkan tí ó jẹ́ ọba tí ó jẹ́ ọ̀gá tí ó mọ̀ lídìí wọn láti fi jagun. ألم ترى إلى الملأ من بني إسرائيل ọlọ́ni rí ànábì alam tara orí ní òwòye sí ní ilal mala'i sáwọn ìjọ kan من بني إسرائيل nínú àwọn ọmọ Israel àwọn Bani Israel ni من بعد موسى lẹ́yìn ànábì Musa lẹ́yìn ìgbà tí Musa ti lọ tá ànábì Musa ti kó ń bẹ̀ tí Haruna náà ti kó làwọn wọ̀nyí كان بنو إسرائيل بعد موسى عليه السلام على طريق استقامة مدة من الزمان nígbà tí Ànábì Musa kò láàrin wọn wọ́n wà lójú ọ̀nà pé wọ́n ní istiqama wọ́n dúró ṣinṣin lérí títọ́ lọ́hùn wọ́n ní istiqama diniya wọ́n dúró dédé níbi ẹ̀sìn wọn ò bàjẹ́ wọn pàǹkan mí pọ̀ mọ́ lọ́hùn bákan náà istiqama al-mar'a níbi ìwà ọmọlúwàbí wọ́n ní gbogbo ẹ̀ papọ̀ lára wọn bí ìgbàtẹ́ nìkan pé ìwàlẹ̀sìn òwe ìwàlẹ̀sìn fẹ́ ní tó máa díyẹ bó bá ń kírun dákun múra máa sí yẹ Haruna Sọ̀lánù ni ọ̀rọ̀ nù àti ìwà yẹn gan náà lẹ̀sìn torí pé wọ́n bí ànábì Muhammad ìgbé kí ni hulukun nàbí kí ni wà nàbí Aisha yàwó nàbí kékeré ní kana hulukun al-Qur'an al-Qur'ani ni wà nàbí òfin Ọlọ́run sí ni tí ń túmọ̀ sí pé ìwà ní dídí ẹ̀sìn ni àwọn wọ̀nyí wá ní istiqama wọ́n dúró dédé lérí títọ́ lọ́hùn aliful kitabati wa huwa babu hurufiha aliful kitabati wa huwa babu hurufiha lamma istaqama lil jami' taqaddama لما استقام على الجميع تقدم لما استقام على الجميع تقدم ألف الكتابة ألف باتاسا tí wọ́n kọ ní bẹ́ẹ̀ bá gbogbo ara fi bá nǹkankan èyí tó rí bí bàṣíà èyí tó há èyí tó gọ́dọ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ wà àmọ́ alif nìkan ló dúró wọn alif الكتابة وهو باب فيها òun ló sílẹ̀kùn fún gbogbo ara fi tó kù لما استقام على الجميع تقدم nígbà tó dúró dédé ló fi gbà wájú gbogbo wọn bí wọn náà bá dúró dédé ọgbà wájú tọ́ọ̀dẹ́ bọ̀pọ̀ mọ́ nǹkankan nínú tó ń ṣe ohun tó bá fẹ́ rí Rabbi Allah ọlọ́run lọ́ba ni ó sì dúró lórí ibẹ̀ summa istaqam tó bá ní istiqama ó rí ipò mọ̀ gbà wájú ọmọ ṣẹ́gun من بني إسرائيل ألم تر إلى الملأ من بني إسرائيل kí ló ní tó ń sùn láṣálẹ́ yìí ألم تر إلى الملأ من بني إسرائيل
Kùránì ní òye sáwọn ìjọ ní nínú àwọn ọmọ Israel min ba'di Musa lẹ́yìn ànábì Musa in tó ń ṣẹlẹ̀ sí wọn wọ́n ti ní istiqama tẹ́lẹ̀ summa hadathu ahadisan àwọn ṣẹlẹ̀ wá ṣẹlẹ̀ ọ̀rọ̀ àròsọ wọ́n dálẹ̀ láàrin ara wọn wa abada ba'dhum al-asnam wọ́n bẹ̀ sí òṣà wọ́n sí òṣà summa yunadil bayna zararihim min al-anbiya man ya'muruhum bil ma'ruf ọlọ́run sì ń fa àwọn ànẹ́bí ìránṣẹ́ sí wọn nígbà tí wọ́n ń ṣe bọ́ tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ àwọn ànẹ́bí ọlọ́run yìí ń pa wọ́n láṣẹ pé ẹ ṣe dáadáa wa yanhuhum 'anil munkar wọ́n sì ń kìlọ̀ fún èyí tẹ́ ń ṣe yóò dá ẹ̀já wọ́n ń bẹ̀ wọ́n ń wí fún wọn wa yuqimuhum 'ala minhaji tawrat wọ́n wá ń sọ fún pé ẹ dúró lérí ọ̀nà òfin tí ń bẹnu àtàwọ́rá lè tọ́ha táà fún ànẹ́bí Musa ní ẹ dúró lérí rẹ̀ illa an fa'alu ma fa'alu ní tí wọ́n fẹ́ ṣe náà ni wọ́n ń ṣe báwa náà ṣe ń ṣe lájàṣẹ́ ẹ̀sìn òfin ká mọ́ ṣòro lé oní aláṣìṣẹ́ lóhun ṣe ṣẹ̀ṣẹ́ ọ̀dọ̀rọ̀dọ̀ wá kún ní bọ́ọ̀bà àwọn tí ń ṣe fún mọ́lẹ̀ ọmọ sí nǹkan wọn mùsùlùmí ni wọ́n pínra rẹ̀ mọ́ sí lálàmúlù mọ́lẹ̀. Alam tara ila al-mala'i min bani Isra'il. mọ́ sí lámúlù lakum dinukum waliya din fi ẹ máa ṣe tí kémi náà máa ṣe tèmi mọ́ ọ bá fẹ́ wọnú ìsìlámù wọnú ẹ̀ pátápátá. Alam tara ila al-mala'i min bani Isra'il. fasallallahu alayhim a'da'ahum faqatalu minhum maqta'atan 'azima báwọn ọ̀tá bá wá dojú kọ wọ́n torí ogun máa ń ṣẹlẹ̀ ńgbà náà báwọn ọ̀tá bá dojú kọ wọ́n tó gún dé ìrọ̀ o wọ́n ń pa nínú wọn tó pọ̀ wa asru halfan kathira ìpípọ̀ nínú wọn ni wọ́n tún mú sẹ́wọ̀n wa hadhu minhum biladan kathira wọ́n gbàlú pípọ̀ pẹ̀lú agbára ogun wa lam yakuna ahadan yuqatiluhum illa jalabuhu kò sólù ẹ̀ tí wọ́n dojú ogun kan àwọn ní máa ń borí. ألم ترى إلى الملأ من بني إسرائيل وذلك أنهم كان عندهم توراة kò dédé rí bẹ́ẹ̀ nítorí pé àlùbáríkà tírà Tàwórátà òríjìnà tí ò fẹ́ sí mọ́ òríjìnà ni àlùbáríkà tírà ni tí ń bẹ́nu lù wọn ní jẹ́ kí wọ́n mọ lékè tí wọ́n bá ti fẹ́ jagun àwọn ní lékè nínú. ألم ترى إلى الملأ من بني إسرائيل وتابوت الذي كان في قديم الزمان àti àpótí tó ṣe wípé àwọn nǹkan àwọn ànẹ́bì tó ti kọjá gẹ́gẹ́ bí ọ̀pá Musa nǹkan àbọ̀sẹ́kù rẹ̀ ń bẹ lọ́dọ̀ wọn. ألم ترى إلى الملأ من بني إسرائيل ألم ترى إلى الملأ من بني إسرائيل فلم يزل بهم تماديهم على ضلالة wọn wáyé wọn ògbò lérí ẹbọ yìí náà ni wọ́n wà kí wọ́n sòsà náà ni wọ́n fi Ọlọ́run lẹ̀ ìntánẹ́bí Musa wí fún wọn pé ẹ máa kírun ẹ máa sin lọ́hun ẹ̀sọ́ lọ́hun lọ́kan wọn ò dúró lórí bẹ́ẹ̀ mọ́ wọ́n ṣe lámúlù mọ́lẹ̀ ẹjọ́ ọ̀nà àánú yìí ni wọ́n ti pẹ̀lẹ́ mọ́. ألم ترى إلى الملأ من بني إسرائيل ألم ترى إلى الملأ من بني إسرائيل حتى استلابه منهم بعد ملوك في بعد الخروب wọ́n lọ sójú ogun míì nínú àwọn ọba tí wọ́n fèsì wọn lágbára Ọlọ́run wá fi wọ́n lẹ̀ wọ́n kó gbogbo Tàwórátà gbogbo àpótí tí ń jẹ́ àlùbáríkà tí ń jẹ́ pé ńgbà tí ń bẹ́ẹ̀nù lù wọn ni wọ́n fi lágbára àti mọ́ borí ogun àwọn èyí kó gbogbo ẹ̀ mọ́ wọn lọ́wọ́. ألم ترى إلى الملأ من بني إسرائيل ألم ترى إلى الملأ من بني إسرائيل wọ́n pa ọ̀kan tébù láàrin wọn wọ́n pa pípọ̀ nínú wọn walam yabqa man yakhfadna fi rimil qalil bí èèyàn ló wá mọ̀ nípa Tàwórátà sórí nínú àwọn tó kù wọ́n ti gbé àlùbáríkà kó ń lù wọn nù ní ń gbọ́. ألم ترى إلى الملأ من بني إسرائيل wọ́n pa títí gbogbo generation tó lè jẹ́ àrọ́mọdọ́mọ tí ń bí ànábì nínú Bani Israel wọ́n ti pa gbogbo wọn torí pé abisina rosi kan náà ni gbogbo àwọn ànábì ọmọ lágbájá kan lágbájá ni gbogbo àwọn 124 million. ألم ترى إلى الملأ من بني إسرائيل wọ́n ti wá pa ààrẹ nìkan tá a lè sọ wípé eléyìí ọmọ nínú ọ̀nà ìjẹ́ ànábì ni tẹ́lẹ̀ yìí náà bá bí ó lè bímọ tó lè jẹ́ ànábì kò sẹ́nìkan lẹ̀ wọ́n ti pa gbogbo ọ̀nà náà. ألم ترى إلى الملأ من بني إسرائيل
ألم تر إلى الملأ من بني إسرائيل ولم يبق من سبط الله الذي يكون به الأنبياء إلا امرأة حامل من بعلها ẹnìkan ló wá ṣẹ́kù ẹni tó ṣẹ́kù lọ́bìnrin kan wọ́n ti pa ọkọ rẹ̀ nínú ìran àwọn generation tí máa ń bí ànábì Ọlọ́run ẹnìkan ló wá kú ẹnìkan tó kù obìnrin ni ọkọ rẹ̀ ti kú hamil ń bẹ lóyún. ألم تر إلى الملأ من بني إسرائيل ìgbà wọ́n rí bẹ́ẹ̀ fahazuha wọ́n yà mú fahabisuha fil bayt wọ́n máa gbélé ń bí jíjẹ múmu ní ìrọ̀rùn ẹ̀yìn tá à ń fẹ́ ẹni wípé báwo ló ṣe gbà tó lè fi bí ọkùnrin la'allahu yarzuquha gulaman yakunu nabiyyan lahum bóyá tó ọba bí ọkùnrin bọ́lọ̀ bá fẹ́ rán ànábì kan sẹ́ nísìn yóò lè jẹ́ ọmọ tìyẹ ní ó lè jẹ́ ànábì eré rẹ̀ là ń sábà yìí wọ́n wá dé obìnrin yẹn sínú ilé wọ́n ń tọ́jú rẹ̀ pé obìnrin nìkan ló oyún inú ẹ̀ nìkan ló kù tá a lè fi ran kàn wípé nǹkan bá tún fẹ́ bí o ànábì Ọlọ́run lè ta rẹ̀ jáde.